ẹja lónìí fún lèmi jẹ́ o àbẹ̀kẹ́ ni mi àjífọ́jọ́ gbogbo dára bí ẹ̀gbin mo ní wí fún gbogbo mùtímù wà ní Bísí Ológe TV ni ẹ mọ̀ wò Bísí Ológe show gbajúgbajà ni wọ́n o bẹ́ẹ̀ bá rí wọn mo ní dandan ni ẹ fẹ́ bá wọn ṣe Bísí Ológe fúnra ara rẹ̀ ń kọ́ ọmọ nọ́mù lóró òkè àṣẹ́hùn lóró okùn níran bàbá tó bí wọn lọ́mọ Bísí Ológe arẹwà lóbìnrin adúmọ̀ọ́dán arẹwà àfijọ́ ẹlẹ́wọ̀ obìnrin tó mọ́ yáyì tí gbogbo ìlú ń fẹ́ ni àní Abẹ́òkúta tẹ́tẹ́ orí àpáta wọn fi ṣẹlẹ̀ mo ní ẹ wá lọ́gùn yan lẹ́bẹ̀ẹ́ lọ́rọ́ ká ọkàn mi nìjọ mo ní ẹ wá fòrò yan mi ń lé wọn ní ẹja lónìí bú kí n gún yan lẹ́bẹ̀ẹ́ kí n ro ká ọkàn mi nìjọ mo gún yan lẹ́bẹ̀ẹ́ tán mo ro ká ọkàn mi nìjọ nílẹ̀ bàbá tó bí wọn lọ́mọ àní kàkà kan fòrò yan nílé igi pẹlẹbẹ náà gbélé ńlá ọmọ sálà tí fowó àlejò bomi ọ̀rọ̀ mi ò kọ́gí ọ̀rọ̀ mi ò mọ̀ kọ́ pẹ́ Àbẹ̀kẹ́ mo ní gbogbo yín pátápátá ire lójú wáyọ́mọ́ rí ire lójú owó yọ́mọ́ rí Bísí Ológe show ni ẹ mọ́ tẹ́tí sí kẹ́ ẹ mọ́ wò. Ọmọ Ẹlẹ́dùmarè mo ṣe bọ́lá fún ọmọ tèmi. Aláwọ̀ bàbá wa alábí máa ń sọ́sí. Abiyamọ mi ọ̀yá bọ̀ níyì wà lómi lọ́jọ́ ìṣòro. Ìbáni máa ń ṣe ọ́ ìbáni mo ṣe. Ní ọmọ bí ojú ẹ̀rọ ṣùgbọ́n bí mo ṣe ń pè ẹ́ ló kúkú ń jẹ́ mi ní ìwà nù lójoojúmọ́. Ìdààmú fọjọ́ ti jẹ́ afárá mi kẹ́ ọ̀gá bá mo ṣe bọ́fọ́ lọ́wọ́ bá. Ìbá ọkùnrin ìbá obìnrin ọ ìbá lálẹ́ ẹlẹ́yìn àdáṣe ní mo máa rí ìwà lómi ìgbà kan gbọdọ̀ wọn. Mùsàgámù láwa yìí òní ní 17th of March 2023. Aṣa ti parí òkú ìyẹn ti màmá wa ọ̀ ilé Elizabeth wọ́n dúpẹ́ ọlọ́wọ́ ọkùnkùn ìjẹ̀bú òde. Alias Mama Lẹ́sìn èyí dúpẹ́ ọlá Elizabeth yìí bá ti dọ́rùn sùn lé. Mo dúpẹ́ ọlá màmá wa tó lọ sí ní inú olúwa bá bàbá yín dúpẹ́ kò ṣe báṣepẹ́ ní ayé lábẹ́ wí ṣùgbọ́n gbogbo dáadáa tá a gbé ní ayé ṣe ọ̀rọ̀ fún gbèsè ayé dáadáa. Ìyẹn ti mọ ọmọ wa òní gbọ́ ọ̀la Elizabeth òun la ṣe ń dúpẹ́.
àìjẹ́ ní wà lóyún ní ìdúpẹ́ lọ́wọ́ gbogbo wa. Látòrí ẹbí, ìdílé bàbá, ìdílé ìyá, sí gbogbo yín, tẹ́ ẹ dúró pínpín. Tẹ́ sojú ṣàyẹ̀yìn fún màmá wa, èdè sáà fẹ́ tì mí kò dúpẹ́ ọlá. Wọ́n ní gbogbo wa pátá láwọn gbẹ̀yìn arúgbó wa. Ẹlẹ́yìí o nílé síwájú. Ìṣàkà ọ̀rọ̀ lọ́dún láwa yìí. Sórí àtúntò ṣẹ́nu Ọlátúnjí. Ọ̀túnba Ọlátúnjí. Ìṣàkà ọ̀rọ̀ lọ́dún mi. Ó ṣokùn àánú ẹ̀rọ ilé. Ọmọ yèyé Ọ̀túnba di ọlá. Ọmọ kúkú ìjẹ̀kúrú. Ọmọ màmá olóríire. Àbí ẹmọ tó wájà rẹ̀. Lódúdú ọlá. Ibi tàbí báyìí. Ìbọn ni wọ́n ṣe ọkùnrin. Lọ́wọ́ bá mi. Kábíyèsí, Olúwa pé ká máa wo òṣèṣì. Alájà kàkẹ́ ẹ̀kọ́ bá tiwa. Ó ṣe kábíyèsí fún ẹ. Olúwa pé ká. Ẹ bá jọ yé títí. Ẹ fọ́dún kábíyèsí. Ọ̀kárígbò ní ìrẹ́mọ. Ọba Dr. Ajayi Babátúndé. Òwúyáde ní ìṣègbà ẹ̀pẹ́ láyé. Mrs. Elizabeth wọ́n dúpẹ́ ọlọ́mọ kúkú sórí nínú Ẹlẹ́dùmarè ẹ̀sìn ọdún ọlọ́wọ́ bá. Màmá aṣíwájú Olúwa aṣẹ́gun ènìyàn. Tó tóṣù méjìlá àbí tí omi dọ̀là. Sọ́ndẹ̀ṣù méjìlá láyé Olúwa fún wa nígbà tó kárọ́ wọn náà fi wá lọ́kàn balẹ̀ láyé Olúwa kárọ́ wọn náà fi wá lọ́kàn balẹ̀ ilé ooo.
Ewúrẹ́, ọlọ́run dábò mọ́ padà lẹ́yìn wá.
Fuji. Gbogbo pátákó kí ẹkú ha lọ́dún yẹn ti pa wúwo lóṣù gbogbo lákì. Watching this video, please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you.